kú bójú ọjọ́ ṣeré. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín. Ààyè ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ààyè ọpẹ́ a máa yọ. Ẹ bá wa pé dancing, 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 dancing. Ṣé bá mi parí ẹ̀? Ẹ bá wa pé dancing, 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 dancing. Ẹ ti ká. Ẹ bá wa pé dancing, 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 governor. Ẹ bá wa pé bàbá wa dancing governor. Ọ̀rọ̀ náà kàn wọ́n. Kò ń ṣe Governor Ṣèyí Mákindé nìkan lọ̀rọ̀ yìí kàn. Ọ̀rọ̀ yìí ti wá ń gbẹ̀yìn yọ, ti wá ń kọjá bẹ́ẹ̀. Ìjẹ́ ojú tì fún wa gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire wípé eléyìí ń ṣẹlẹ̀ kòrókòró ní abẹ́ òrùlé anybody tó bá pera ẹ̀ ní governor àti ọba nílẹ̀ Yorùbá. Nǹkankan ló máa ń fa nǹkankan. Gbogbo wa la mọ̀ wípé wàhálà wà. Abẹ́yìn ò mọ̀. Ṣé ẹ mọ̀ tàbẹ́ mọ̀? Wàhálà ṣe kí ni? Wàhálà wà. Governor, now, tá máa fi rí wípé wàhálà wà. Kí ló rò wípé wọ́n lè ṣe sí nǹkan yìí? Wàhálà. Doctor Governor, wàhálà ṣe kí ni? Wàhálà wà. Kí ni solution? Gẹ́gẹ́ bí mo sọ nínú fídíò tó kọjá wípé kò ń ṣe Dr. Oríyọmí Hamzat nìkan ló ní ìṣòro yìí, ló máa fojú máa kó ìṣòro yìí. Governor Ṣèyí Mákindé, Governor dancing governor, àti a lè pe àwọn ọba because jẹ́ kí ọba kan ní àṣẹ yẹn mọ́, ká má parọ́ tanra wa jẹ. Àwọn governor yìí náà ló lè mọ kí ló lè ṣe sí nǹkan tó wà nílẹ̀ àti ìjọmọ ènìyàn. Ẹ jẹ́ kí n sáré gbé wa débẹ̀. My sister. Huh? My sister, wait first. Talk to me now. Mo bóyá mo fẹ́ bí yín ni. Báwo lẹ ṣe ṣe báyìí? Báwo lẹ ṣe ṣe báyìí? Mo bóyá mo fẹ́ bí yín. Listening to the ever Nayo, and imagine a Congo is just for a place of. I like it, I like it, do you like it as we are here like this? They don't ever with the cat in the house. Oh, I'm at the beach. I'm not rushing to you. Can you imagine how the woman they go pay much of my life? Tẹ́ bá mọ̀ pé ẹ need the help, ẹ ṣáà kúrò níbi báyìí torí pé òun sọ pé ń sìn pé òun máa lọ pọlọ́pàá wa. Ó lọ pọlọ́pàá wa ìgẹ́ kó sì lọ kí ló ṣẹlẹ̀ gan-an. Ilé ìjọba láti wá bẹ̀rẹ̀ kòkó tó ẹ̀ ní ti padà wá fẹ́ ṣe máa lọ pọ̀ náà. Màá kó pẹ̀lú bá ṣe bí ẹ̀ sí. Ó bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀. Ẹ máa lọ, ẹ má tẹ̀wé kí ẹ máa lọ ní ìdí ẹ̀kú. Ó wọ́n ti bí ṣikẹ́lẹ̀ ṣe. If you continue like this, you know what see هو بيرفع قول على بوليس يجي يرفع بوليس يجي هنا بيجي يرفع حطول ليجرا ẹ kúrò níbí báyìí ó ní pé òun máa lọ pé ọlọ́pàá wá kó wá gbé yín ẹ ṣáà kúrò níbí báyìí. kí ló ṣẹlẹ̀ oje. ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà o ilé ìbí tá à ń gbé ní Lábìrán orí òkè tó dojúkọ wá lálọ́dúgba àwọn yíbò lé obìnrin làwọn méjèèjì ìyá yìí ni ẹjọ́ ń gbé
inú ilé táwọn gbà nílé tèmi ni ṣùgbọ́n ọmọ tèmi ọ̀dọ̀ wọn ní tí mo ń ṣeré èmi wá tọ̀ jáde ńrọ̀lẹ́ mo bá obìnrin yẹn torí obìnrin yẹn máa ń kó gbó wọn mọ́ra tán máa ń bá wọn ṣeré àwọn obìnrin yíbò yẹn tẹ̀gbọ́n tábúrò làwọn méjèèjì mo bá lórí ẹsẹ̀ tó gbé lẹ́sẹ̀ ni ọ̀hún gangan náà ló mọ ọmọ yẹn wá bá mi ìgbà tó wá fẹ́ lọ ra nǹkan nírọ̀lẹ́ bíi aago 6 ọmọ ìyá yìí ni ó mú dání ó lò fẹ́ lọ ra nǹkan ni pé àwọn ń bọ̀ ó mú ọmọ tèmi náà ó mú dání láti aago 6 àrí wọn o yíbò sì ni o èyí àbúrò rẹ̀ náà àmọ́ bábúrò náà ṣe disappear o àmọ́ bábúrò náà ṣe disappear látọ̀gọ́ aago 6 rọ̀lẹ́ ẹgbà wá o ẹgbà wá ọmọ ọlọ́mọ ní kẹsẹ́ mi mo ní o ọmọ tọmọ mi bí ní o ní o kẹsẹ́ mi mo ní o ó ní o ọmọ ti tọ̀dọ̀ tèmi ní o ó ní mo mọ̀ mi lọ sùkúù láàárọ̀ yìí o ọmọ méjì ló kó lọ 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 o obìnrin kan àtọkùnrin kan ó ní o Ibo ẹ̀gbọ́n ti lọ ọlọ́kọ̀ ọmọ lọ Ibo àbúrò sì wà lórí ìjókòó àbúrò wà lórí ìjókòó ọmọge kan náà tún wá gbalé wọn ó lò fẹ́ lọ fíìlì gáàsì ọmọ ìyá ìtótójóbìnrin àti ọmọ tó gbalé wọn àbúrò wọn wá jọ lọ bọ́n ṣe wá jọ lọ wọn jọ lọ fíìlì gáàsì ńgbọ́n dodo ó lò fẹ́ lọ gba fóònù òun èyí ọmọge tán jọ lọ fíìlì gáàsì ni à ẹjọ́ ń gbé gáàsì sínú ilé káàjọ wá lọ ibi tá ti fẹ́ gba fóònù ó ní rárá pé kọ́mọ wọ̀rí bọ́nà ṣe lọ bá ṣe rí wọn dì sin inú o látago 6 rọ̀lẹ́ bá ṣe rí wọn nu o. ní fọ́tò àwọn Yíbò yẹn. ní fọ́tò wọn tí kò sùn kan wọn èkó sùn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ní o. wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ní Aláàjì ẹ gbà wá o ẹ gbà wá o ẹ̀sìn ńlá lélẹ́yìí ẹ gbà wá o. ọmọ Nàìjíríà dákun o tẹ́ ẹ bá rí kí ló pa dàda lọ́wọ́ ẹ dákun o dàda ẹni kẹ́ ẹ fi bá wa tírẹ̀sì kejì ọmọkùnrin kan obìnrin kan ní o obìnrin ibẹ̀ dàda ní dàda lóbìnrin ibẹ̀ ẹ dákun o àwọn tí wọ́n mú wọn lọ Yíbò ni wọn o látago 6 rọ̀lẹ́ àtago 6 rọ̀lẹ́ o ní ìtọ́jú wọn lọ sanra ó rorò kò wérí gan ó rorò mọ́ wọ skẹ́tà bíi ó rorò sísàlẹ̀ ó rorò ìtọ́jú wọn lọ sanra èyí àbúrò rí o sanra. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun o ẹ dákun tẹ ẹ bá wa rí wọn o ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà o ẹ bá wa rí wọn lẹ́kọ̀ọ́ náà wọ́n lè ti dẹ́kọ̀ọ́ ibi kíbi tó bá ti rí wọn. gbogbo bí wọ́n ti wọ mọ́tò Yíbò gan lọ́kọ̀ gbogbo bẹ̀ ló ti dé gbogbo bẹ̀ wọ́n ti lọ báyìí o ní fóònù nọ́mbà wọn o wọ́n sàkó débẹ̀ lálọ́dún wọn bẹ̀ lé fóònù nọ́mbà rẹ̀ bẹ́ẹ̀ bí ó bẹ́ẹ̀ lé wọ́n lọ bí káàtìkàtọ̀ bá wọn mú wá wọn. mo rò pé gbogbo wa láti fojú rẹ̀ ṣé kò pani lẹ́kún ṣé kò bà wá nínú jẹ́ níbi tó wá worst dé èyí tó worst jù ń bẹ̀ ẹ jẹ́ n sáré gbé fídíò yìí wá fún yín torí ẹ̀ kéèrè o ìwọ tó bá ń wá ọmọkùnrin ní ìlú Ọ̀yọ́ state tó bá ń wá ọmọkùnrin ní ìlú Ọ̀yọ́ state kéèrè o gọ́vnà dancing governor apèyìn gọ́vnà Ṣèyí Mákindé apèyìn kò ń ṣe ọ̀rọ̀ Oríyọmí Hamzat nìkan tó bá ń wá ọkùnrin èyí tẹ́ ń wá ọmọkùnrin ní ìlú Ọ̀yọ́ can be Ìbàdàn it can be Ìṣẹ́yìn tàbí ibo náà pín àwọn yẹn mọ́ ẹjọ́ torí Ọlọ́run Ọ̀yọ́ àti Ọ̀ṣun Ọ̀ṣun Ọ̀yọ́ àti Ọ̀ṣun it can be Ìṣẹ́yìn it can be Òṣogbo it can be àti bẹ́ẹ̀ lọ àwọn yìí náà pọ̀ jù ńbẹ̀ tẹ́ ẹ bá ń wá ọmọkùnrin o wọ́n tún ti ń gbé wọn lọ sí Libya ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá tẹ́ bá ń wá ọkùnrin kan ló ń wá lọ́dọ̀ Oríyọmí Hamzat o màá gbé fídíò ẹ̀ wá o táwọn ìyá ẹ̀ màá wá mú ẹ̀rí ńlá wá ẹ̀rí èmi ò rí eléyìí afíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ní ẹ gbà wá bàbá wa dancing governor ẹ gbà wá ẹ súnmọ́ bí ẹjọ́ ẹ torí ọlọ́rọ̀ yìí kàn yín ó kàn yín lọ́wọ́ ó kàn yín lẹ́sẹ̀ ó kàn yín lọ́rùn níbi tí ọmọ kékeré ọkùnrin tó ti pretend kúrò ní Nàìjíríà tó fi dé Libya
tó dẹ̀ pretend wípé obìnrin lòun. Ṣé ti gbọ́ tàbí ẹ ti gbọ́? Ẹ ti rí tàbí ẹ ti rí kí n tó gbé òun wá. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ ẹni tó ń wá ọmọkùnrin náà so that wọ́n máa lè mọ̀. Tí bá wá gbé yẹn wá, màá gbé fídíò, màá gbé wá. Àwọn tó ń wá ọmọkùnrin ní Ìbàdàn yẹn, wọ́n máa lè mọ̀ wípé ọmọbìnrin nìkan kọ́ ló ń kó lọ sí Libya o. Bọ́n ṣe ń kó àwọn ọmọ lọ, kán wá lọ ṣe nọ̀bì. Tó ń kó àwọn ọmọ lọ, kán wá lọ ṣe house girl. Bẹ́ẹ̀ náà ló ń kó wọn lọ láti tà wọ́n sínú oko ẹrú. Igbó ọ̀dájú gan. Kó tó di pé mo wá gbé táwọn ọkùnrin méjì yẹn wá, mi ti ẹ̀ rírú ẹ̀ rí. Àwọn tó ń ṣẹlẹ̀ lójú ẹ̀gàn àwọn gan lọ́gùn ni ó ń káwọ́ mọ́ rí pé ó gbá wa, ó ṣe léyìí tán. So I say I wan tell the agent wey bring you come. You say man no tell am. Why you say make I no tell am? I scream because I go to agents like if I go like one, agent will give me. So you be gay, you be boy, you come pretend say you be gay. Come my house more than 3 weeks. If to say like we are, oh my goodness me. So you be boy. You come pretend for agents like girl. Come, turn. How old are you? You cannot be 18 years. You cannot be 18 years. You say you are 18 years. You are a liar. How old are you? What is your real name? Because I know say your name no be Wumi. What's your real name? Hafiz. Jesus Christ of Nazareth. Your real name na Hafiz. Jesus. Ká wá gbọ́ ti ọmọkùnrin tó ń wá ká ṣẹ̀ṣẹ̀. Yes sir. Bó ló ṣe jẹ́? Farouk Bello là ń wá. Wọ́n ní wọ́n ròde lánàá pé àwọn tí wọ́n lọ pọ̀ ó wá dàrọ àwọn yòókù dé wọn ò rò wọ́n ṣe wá pè mí ní ọ̀dọ̀ wa nù láti tí wá kò sí. Ṣé Farouk Bello ni? Bello ẹ. Òde bo náà lọ. Wọ́n ní ọmọ kan ṣe pàtí ládùúgbò wọn àwọn tí wọ́n jọ ń gbélé nìyí. Ọmọ tẹ̀yin ni? Ọmọ tèmi ni. Ọmọ ọdún mélòó ni Farouk? Ọmọ 22. Òde bo ni wọ́n lọ sọ fún mi. Pàtí wo ni? Wọ́n kàn ṣe bẹ́ẹ̀ dé. Àwọn tó ṣe pàtí ní ẹ̀gbẹ́ ilé. Àwọn tí ẹ jọ lọ ńkọ́? Àwọn ti dé Farouk nìkan láàrin. Ẹ arrest wọn. Ọlọ́pàá ti gbé wọn. Wọ́n wá ń bá wa fa wàhálà. Wọ́n bá wa fa wàhálà. Fún bàbá ní Farouk. Wọ́n tó ń bá wọn já. Wọ́n ti ń sá lọ pé àwọn ò ní mú wọn. Ẹnìkan ní ọlọ́pàá rí mú. Wọn ò rọ́mọ tó ṣe pàtí gangan mú wọn ti rescue rẹ̀ ó ti sá lọ. Níbo níbẹ̀? Ẹlẹ́yẹlé náà sọ pé wọ́n ti lọ ṣe pàtí. Wọ́n dẹ̀ ti dé hòtẹ́ẹ̀ yẹn. Wọ́n ní olóòtẹ́ sọ pé òun rẹ̀ ní kankan. Pé gbogbo wọn ni wọ́n wà níbẹ̀. Pé ìdájí dẹ̀ ló ní kálukú. Pẹ́ni tó kù ń bẹ́ ní 6 ẹ̀ tó kù ń bẹ́ ní 6 tàbí báwọn ti clean ilẹ̀ àwọn rẹ̀ níbo. Àwọn wo ni wọ́n jọ lọ tí wọ́n jọ kúrò ládùúgbò tí wọ́n jọ lọ? Wọ́n pọ̀ gan dádì. Wọ́n pọ̀. Ẹ kọ́ ọlọ́pàá ọmọ ẹ̀sà wọn. Wọ́n ti mú tí wọ́n rí mú. Wọ́n mú ètò kù náà. Àwọn gbọ́dọ̀ mú wọn ni o. Wọ́n jọ jáde ńlé. Wọ́n jọ jáde wọn rí Farouk nìkan. Àti lọ́dọ̀ ọ̀gá ẹni kò wá bíṣẹ́ kéde ẹ̀sọ́ ọmọ tí mo pa bíṣẹ́ jẹ. Ẹ ṣe yóò gbà pàtí lọ bíṣẹ́ ni. Àrí Farouk o. Wọ́n lọ dáwọ́ ẹnìkan gan lọ́wọ́ lọ́rùn rẹ̀ àwọn ọ̀rẹ́ náà ló ṣàlàyé fún wa bẹ́yìn. Bó lọ dáwọ́ ẹnìkan ṣe wà lọ́rùn ẹ̀? Aṣọ tó wà lọ́nkọ́. Aṣọ tó wà lọ́nkọ́? Tọ́ ọmọ ṣé kò ṣe yahoo o? Ó ṣe yahoo Farouk kò ṣe yahoo. Òde kí wọ́n wá lọ. Pàtí ni Ìdéwálé ló ṣe pàtí tán tẹ̀lé. Wọ́n ṣe bẹ́ẹ̀ dé. Lóòtẹ́ẹ̀lì. Bẹ́ẹ̀ni tẹ́lù lọ lù. Tọ́ ọmọ Nàìjíríà Farouk kíni? Bello. Farouk Bello ilẹ̀ ń wò yìí o wọ́n lọ́mọ 22 years ni. Ẹlẹ́yẹlé ni wọ́n ti lọ ṣe birthday. Àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ẹ jọ lọ wọ́n wọlé àrí Farouk mọ́ àwọn yòókù ni wọ́n dé. Àwọn yòókù yẹn wọ́n láwọn kẹ́ ti sá lọ́nu wọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n ti ń sa àwọn yòókù ní agbára Ọlọ́run iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run ò ní fi yín lẹ̀ o ẹ dákun gbogbo àwọn yòókù náà bá wa sà wọ́n àwọn tọ́wọ́ bá tẹ̀ kí wọ́n sọ bí Farouk bá wà ní o ìgbà tí èso ńlọ́dá kúrò lé kí wọ́n sọ bí Farouk bá wà ní o wọ́n gbọ́dọ̀ sọ bí Farouk wà o. àwa mọ̀ ẹ lè bá wa rí ọmọ yìí ẹ̀yin èèyàn wa ẹ lè bá wa rí bóyá ó mu tí è mu bóyá rọlọ́tí bóyá ẹsẹ̀ rẹ̀ ṣe náà àmọ́ tẹ́ bá wa rí wọ́n ń wá o Farouk Bello ẹni tó wá bá wa rí o ẹ dákun ọmọ wa ò ní sọnù o ìyàwó Ọlọ́run ó ṣe ń rírí lágbára Ọlọ́run. wọ́n lọ́mọ ìyàtọ̀ ìbò elépo lápáta ni o ọmọ ìyàtọ̀ ìbò elépo lápáta tẹ́ bá ti rí ẹ mọ́ bá mú bọ̀ lágídígbò. wọ́n ló gbé yànà sẹ̀lẹ̀ tẹ̀ níbo ni ní Ìwó road. ní yànà sẹ̀lẹ̀ níbi iwájú ilé epo pọ́pláàtì ibẹ̀ ló ń gbé. Ìwó road kọ́ yẹn ni. ilé epo pọ́pláàtì ní Ìwó road ló ń gbé. ó ń gbé yànà sẹ̀lẹ̀ ń Ìwó road jàre
Faruku Bello ẹ dákun tẹ́ bá bá mi rí o ẹ má bá mú bọ̀ lágídígbò abẹ́ bá ń kó fìrí abẹ́ ní information kan tó ní ṣe pẹ̀lú ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bọ̀ ẹ wá sọ fún mi ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run ṣe rírì ìyá wa àmín 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 àmín. ẹ máa fi rí ojú yín báyìí kòrókòrò báyìí lẹ máa fi rí kẹ́lẹ́ mọ̀ wípé you don cast you don finish everything don pàfùkà bí ojú yín pé kó bàjẹ́ látòkè kí gbogbo oníkálukú kó lè lọ jórúkọ bàbá. I think it's from the rape. You think? Yes, because that's the only place I have sexual intercourse. So why do you now think that you are not sure? I spent 3 months without having sex. That is the only thing. And I did my period before embarking on the journey. But you said you think. That means you are not sure. I'm very sure. Well, it was from the rape, Noni. So where does the think comes from? Because if you are sure, let us know. Yes, I'm sure it's from the rape because the thing is, the rape thing is not what I expect. Okay. I don't expect it. And I would, part of what my mom friend told me, she never told me that I would be raped. Nobody will tell you that. So that is the only place I have sexual intercourse. Okay. I was like, so she called. Someone pe àwọn number ta lè pè ńbẹ̀. Mo wá sọ fún pé mà sí lóyún. Báwo ló ṣe ṣe? Mo ní wọ́n rape mi ni o. Wọ́n rape ẹ̀kẹ́. Kò tiẹ̀ sọgbọ́n náà. Irú ẹ̀ máa ń wáyé. Mo ní but bá mi sọ orí kan báyìí. Ní agbẹ́ni sàn kìíní kan. Ìgbà tó dẹ̀ yàtọ̀ dẹ̀ push me. Wọ́n wá pick me ní ibi tó ti máa pick me. Ní mo ti wà ní Tripoli. Not all pick me on me lolly. I bathed, I ate good food, and I called my mom. Let me try that for you, buddy. Mo jẹun. Ode pe mom. Ode pe moms. Mo fi phone won pe mom see me. Then I called. She was even happy. But let's try that for you, buddy. Tell me pé mi ò lè explain anything for mom see me. Mi ò lè sọ fún wọn pé kò tójú mi rí leléyìí o. Mi lè sọ wá. Wọ́n kò béèrè lọ́wọ́ mi, mo sọ wọn pé mo wà okay. And Jagunlabi wà lórí ìdúró. Ìyọ̀rẹ́ mọ̀ sí mi, ó ti dẹrù jẹjẹ fún mi. Because ẹni tí mo mọ̀ gbà yẹn kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ sílẹ̀ ìsọ pé ó ṣe dá kéèyàn máa ṣe ìwádìí dáadáa. Ìsúnmọ́ ni kọ́lá fi mọ̀ ṣe ẹni o. Ẹni tí èèyàn ti mọ̀ ti pẹ́. Téèyàn bá rí ní after some years, you should have to take time. That is one of the mistakes I did. So anything bá yín sọ̀rọ̀ lórí phone, tó ń bá yín sọ̀rọ̀ lórí phone, tó bá yín sọ̀rọ̀ Libya, ó ti wá yàtọ̀ sí woman yẹn. Yes, because the way she talked to me. Ó ti yàtọ̀. And then she was like, oyún tó ní ìyá máa ṣe ni o. Mommy. Ọdún náà mo mọ̀ pé máa ṣe náà because mi ò mẹ́ni tó ní. Bàbá ẹni tó mi ò ní contact mi in anything. Mi lè trace ẹ̀. And the iṣẹ́ ni mo wá ṣe. Iṣẹ́ tí mo kẹ̀ wá ṣe kẹrẹ, mo ò lè fi oyún ṣiṣẹ́. Báwo mi fẹ́ tọ́mọ tí ò ní bàbá? That one is a stigma on its own. I was raped and I got no. But mo ní àṣemọ̀ pé mi ò bóyún jẹ́ rí. Àwọn ṣiṣẹ́ lọ́spítù since ẹ pé illegal mo fi wọlé, mi ò ní ìwé ìgbélú, mi ò ní passport, mi ní anything. So pé àwọn ṣiṣẹ́ lọ́spítù àwọn máa kó àwọn oògùn kan wá fún mi. So oògùn yẹn máa insert ẹ̀, mo máa jẹ́ kó oyún yẹn jábọ́. Mo ní kò sí wàhálà, but kò táwọn tẹ̀fẹ̀ sọ fún mi ní pé bá rí ẹ̀ ní wípé o èmi ti pẹ́ lọ́nà o, àwọn dẹ̀ nídìí owó o, àwọn ti tà mí o, ẹ ti tà mí kẹ̀ pé kódà tí ìkànnì bá ti jábọ́ láàrin wíkì àwọn tà mí fún máa mú mi. Kò yé mi jàre. Wọ́n láwọn ti tà mí. Ewúrẹ́ wọn máa ń tà. Wọ́n tẹ̀yàn. Àgùntàn, adìẹ, nǹkan, ajá. Bó wọ́n ṣe sọ. Pé sọ náà ni ẹ. Wípé. Wọ́n ti ẹ̀ ní woman feelings rárá. Wọ́n ti ẹ̀ rò pé èmi nìkan lọ́wọ́ ìyá mi. Ó wá ti wá di pé ojú ọlọ́mọ ò tó. Sorry. I regret knowing this woman. It's alright. Sorry. So. Wọ́n lè ti pẹ́ lọ́nà. Yes. Bí àwọn ti tà yín. Yes. So, ó take. Àwọn nídìí owó o. Àwọn ti tà yín o.
3 months lọ́kẹ́ sọ fún mi kí n tó kúrò Nigeria. That means I was deceived initially. Because I'm just saying it now. I will never forget those experiences in my life. Sorry. That is the aside from the rape, that is the second thing I feel disappointed about. As in koto mo mi ni jakula, as in ẹni tí mo rí gẹ́gẹ́ bí ìyá, mo rí ìyá nínú ẹ̀. Like àwọn ti ta mi ní kò ṣe kò tẹ́ bá mi sọ tẹ́lẹ̀ lílé. Àwọn ní ìdòwò. Àwọn ní ìdòwò àwọn. You believe pé àwọn tó tún wá rà mí fún àwọn tó rà mí, wọ́n rà mí gẹ́gẹ́ bí ẹrù ìyàwó. Tó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding ní Libya, Ghanaian ni wọ́n. Wọ́n dẹ̀ fẹ́ kí ìyàwó yẹn kó ṣiṣẹ́ kankan, so kó jókòó sílé, so wọ́n á fi èmi ṣe okòwò, òwò ẹrú. Wow. That's another dimension. Èmi dẹ̀ believe pé ìgbà tọ́làjú ti dé, there should be a stop to all these things. Rírà tó rà mí, màá lọ máa ṣiṣẹ́ lóṣooṣù, àwọn ló máa gbowó. The third part of this thing is that they change everything about me. Wọ́n sọ mí lórúkọ fún ara wọn. Wọ́n sọ mí ní Ibrahim Aishat. Ghanaian passport ló tún fún mi with my face on it. Daddy. Wow. They've changed everything about you. Yes. My name is Adenike. Yes, my identity was changed. I'm using a Ghanaian passport. Wow. Me for Ghanaian. There's a fake passport. Face him no and Ibrahim Aishat, and it's a Ghanaian passport, not in Nigeria. Because Nigeria wants to pay our Arabian on my friend by on Nigeria, sitting by me, so I shouldn't low. I want Ghanaian. Oh wow. Let us see what you happen. So after to you jabo, ọmọ Ghanaian ẹ wá mú mi. Ọmọ mi lọ sí ilé wọn. Wọ́n dẹ̀ ní pé okay, ọmọ mú mi lọ sọ́dọ̀ agents. See, ọmọ mú mi lọ síbi tí màá ṣiṣẹ́. So látọ̀ dé wá mú mi, ọmọ lọ sọ́dọ̀ agents because Karabu tó gbà yàn sílé. Ọmọ ṣe series of tests, blood tests, everything. That's why I said I'm even grateful. So they run the tests and everything. I'm perfectly okay. Kì í bẹ́ẹ̀ lẹ́sìn mọ̀ pé ẹ tí karùn-ún látara àwọn tó fipá bá yín lò pọ̀ yẹn. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbà mí síṣẹ́ 3 months. So iṣẹ́ 3 months tó wá gbà mí sí ẹ̀. Méjì bàbá lọlé bí ti bá lọlé lónìí tó wá fi di ìrọ̀lẹ́ ọ̀la máa padà síbẹ̀. Gbogbo owó iṣẹ́ yẹn mi ò gba £1 nínú ẹ̀. Àwọn pípù yìí ló gbà. And then the worst part of it ni pé oṣù mẹ́ta di odidi 18 months mọ́ mi lọ́wọ́ tí màá fi ṣiṣẹ́ òwò ẹrú. 18 good months oṣù mẹ́ta. Wọ́n dẹ̀ gba $600. $600 is 60,000 Nigerian money. Àwọn people yìí ló ń gbowó yẹn. Kó ṣùgbọ́n tó bá parí bá mi kò bá gbọ́ pọ̀ náà ẹ̀gbọ́n mi tó wá gbowó. Màá wọlé lè máa sunkún pé ọmọ tó fẹ́ là kàkà ni. Kò kì í ṣe bí òwò ẹrú eléyìí. Mo gbìyànjú ọ̀la ni. Mo gbìyànjú ọ̀la. Torí pé mo rò pé ológun náà kan ṣoṣo tó máa nu iṣẹ́ tó máa nu ìyá mi dànù mo fẹ́ ṣe. So after the whole thing mo ṣiṣẹ́ 1 year 6 months 18 months mi ò fi £1. Mo sọ ọmọ sílẹ̀ lé o mi ò fi £1 ránṣẹ́ sí mọ́ sí mi ní Nàìjíríà. Oko ẹrú ni mo lọ ṣe bí mo ti ẹ̀ dúpẹ́ pé mo dé. Àwọn tí ò dé kọ́. Àwọn tí ipa wọn pin. Surviving is a grace. Mo rò pé gbogbo wa pátápátá láti rí láti gbọ́ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe rí. Ojú wo lẹ fi wò? Báwo lẹ ṣe rí sí? Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run tẹ́yin bá gbọ́rú ẹ̀ rí ẹ bá mi fílẹ̀ nínú comment section.
everybody fẹ́ fi orí la igbó, fẹ́ fi orí já igbó, fẹ́ fi orí mú everywhere lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn. Ẹ wo ènìyàn tó ti kú tán, tó tún béèrè lọ́wọ́ ẹ pé ṣó need help. Ẹ jẹ́ sáré gbé yẹn wá. Ó tún béèrè pé ṣó need help. Ṣó mélòó la fẹ́ kà? Àwọn èèyàn ń kú, àwọn èèyàn ń kúkú oró, wọ́n ń kúkú oró lọ́nà. Ẹ má jẹun kú sí Libya. Ẹ jọ̀ọ́. Ìgbà tí ààrẹ yẹn bẹ̀rẹ̀, mo rò pé nǹkan tó máa lọ ni, but kò lọ. Ilé àràbù tí mo ti lọ ṣiṣẹ́ last year, wọ́n níbẹ̀ náà ti ṣiṣẹ́ bí fún mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Orúkọ mi ni Adéníkẹ́ Àfọlábí. Ẹ jọ̀ọ́ ẹ help mi. Ọmọ Kwara State ni mí, but Lagos State ni mò ń gbé. Ẹ jọ̀ọ́ ẹ help mi torí Ọlọ́run. Eléyìí ò lọ. Àwọn tó dẹ̀ ń gbé wọn lọ rèé, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi. Àwọn yẹn ti jórí àwọn, wọ́n ti wà ní báwo ni mo ṣe lè lọ? Wọ́n ti wà ní awo ọ̀kálà or awo tó le, something like that. Àwọn awo mùjẹ̀mùjẹ̀rú, àwọn awo tí bàbá Bọ́lá Ahmed Tinubu àtàwọn ọmọ àwọn àkó yẹn, àwọn awo ọ̀dájú, yes, ibi tí mo lọ nìyẹn. Àwọn tó ń kó wọn lẹ́yìn yẹn, àwọn yẹn ti wà nínú awo ọ̀dájú wípé kí ni? Èmi náà forí lakú dé bíbà yìí ni. No matter what, bó bá ṣe gbà ni, I don't know, I don't want to know, I don't care, I don't want to care, I don't bother, I don't want to bother. Anything tó bá wù yín, bó bá ṣe wù yín ni kẹ́ débi. Wọ́n ṣe gbé mi débi báyìí náà nìyẹn, bá máa ṣe jọ ṣe nìyẹn. Torí bá bá ẹ ṣe wàhálà àlùyọ, torí ò bá tẹ̀ bá ẹ ṣe ó bá rìn àjò lọ ni. Àwọn yẹn ti jórí àwọn ibi tá wà nìyẹn sìn. Náà, ìyá mi, bá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi. Ó ṣe ni láàánú. Bọ̀ bíbá ni màá mú ètò yìí, màá mú dá dúró sí lọ́jọ́ títí òní. Ẹ bá wa pín, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ dancing governor, because a lè sọ àmọ́ bẹ́ni tó kú ṣe rìn. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ bàbá wa, ẹnjìníà wa, dókítà wa Ṣèyí Mákindé náà wípé ọ̀rọ̀ yìí agbára Dr. Oríyọmí Hamzat ò ká ìlàjì nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀hún yẹn sìn mọ́, I'm telling you. Màá tún kó àwọn míì wá lẹ́yìn èlé kẹ́lẹ̀ mọ̀ wípé bẹ́ẹ̀ ń lọ. Wàá wo míì báyìí wá kàn wò wípé Ọlọ́run ní ìgbà wo àti àkókò wo ló kù tó fẹ́ fi pa gbogbo ilé ayé rẹ̀, everybody kúkú máa, everybody kúkú máa lọ. Rí ò ní gbà wọ́n lákòókò torí pé kò sí àkókò yẹn. À ń manage ẹ̀ láti lò ní. Torí ẹ̀ ló jẹ́ pé à ń ṣe ní kéékèèké kẹ́ẹ̀dẹ̀ lè ṣe kí ni? Kẹ́ lè bá wa pín náà ni, kò ná yín ní anything, kò ná yín ní làágùn, kò ná yín lórí omi ẹnu, kò ná yín ní nǹkan kan ju pé kẹ́tẹ share button. Tó bá mọ̀ láti share, get in touch pẹ̀lú ẹni tó bá mọ̀ láti share pé báwo ló ṣe lè share nǹkan báyìí mo ní lórí kíní. That's all. Tẹ́ bá lè fẹ́ jẹ́ ká share sí yín náà rè, màá fi phone number mi sí. Ẹ pè mí lórí WhatsApp wípé fídíò tẹ́ ṣe yẹn ẹ share sí mi. Mi mọ̀ bí mo ṣe lè ṣe lórí YouTube. Ẹ share sí mi so that mo láwọn tí mo fẹ́ jù sí. God bless you. Bí bẹ̀rẹ̀ máa dúró sí lọ́jọ́ títí òní. Èmi ti yín ní tòótọ́. Ọmọ yín olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ sí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ ayọ̀ fún yín, ayọ̀ fún èmi náà. Agbára lọ́wọ́ Ọlọ́run. Báyìí kọ́ ni yóò máa rí lọ. Gbogbo ìṣòro tí wọn ò bí wa mọ́. Gbogbo ìṣòro tí wọn kò dá mọ́ wa o. Lórúkọ Elédùmarè mo fọwọ́ sọ̀yà pé báyìí kọ́ ni yóò máa rí lọ. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni. Ọ̀hún ní sí pẹ̀lú òkú ẹ̀. Ìtàn rere la máa pa lágbára lọ́wọ́ Ọlọ́run àwa mú kóòtù òjìrì. God bless you. One love. Bye for now.